ẹ̀ làkàrà lé ẹ̀ka àbọ̀ làkàrà òde ẹni tá a bá ṣe péjọ tààrà pípẹ́ ẹ̀kú ọjọ́ mẹ́ta eré ìfẹ́ wá ṣe ọmọ Àkànjí ẹ̀kú ilé o. ètò tá à ń bá bọ̀ nípa ọkọ ọ̀gá mi ṣé ẹ̀mọ̀ èèyàn tí Sunday jẹ́ ṣé ẹ̀mọ̀ ẹni tí Bùnmi jẹ́ ẹ jẹ́ ọwọ́ ilé ti Gbénga táwọn nǹkan ṣé ẹ lè sọ̀rọ̀ nípa nífẹ̀ẹ́ mi ìyẹn ọmọ ọ̀gá mi bólúwa ti fẹ́ ń kọ́ kì í ṣọ̀gá mi ló bí yun fún. mo ní kí n máa ṣàlàyé fún yín ni torí ìwọ tó o bá ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ ẹ tẹ́lá ṣàṣàkẹ́lẹ́ wọn lákòókò àti ẹlẹ́ẹ̀kejì tó fi dé ẹlẹ́ẹ̀kejìlá ẹ̀yin olólùfẹ́ Olúwa ṣe ọmọ Àkànjí ó gbẹ̀mí tán ẹ ti ṣe òlètò bí mo ṣe ń sọ ọ́ bọ̀ mo lọ bọ́gà mi mo bẹ̀bẹ̀ Vero ló ní kí n lọ ṣe bẹ́ẹ̀ nígbà tí mo débẹ̀ tí mò ń bẹ̀bẹ̀ lọ́wọ́ ọ̀gá mi ní òun èmi ò ṣẹ̀hún kádàrá ló kọ́ bẹ́ẹ̀ ibi tá a ti yọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ni Sunday ti dé ó lè pọ̀ ọ̀gá mi lórúkọ fara ó ní táwà ogbóúnjẹ tó o gbé wá ṣé torí ẹ̀ ní tèmi ni àbí kejì ẹ̀ ọ̀gá mi sọ pé kankan náà ní méjèèjì ẹgbẹ́ kan tó bá wù yín nǹkan kan ni mo mọ̀ pọ̀ lọ́gàá mi ó níwá ìrẹ̀lẹ̀ ó ní respect púpọ̀ ọ̀gá mi tó pè ló kọ tó sì mọ̀ pé ojú òun lọ wàláì tàláì kò ní pì ẹ́ ọ̀gá mi nù àti ṣeun immediately mi ìmọ̀ tó ṣe mí mọ́ immediately mo ti change mo ṣáà sọ pé òkè ìgbà tí mò ń lọ ọ̀gá mi fọmọ mi lówó wọ́n fún ní 500 naira kò kúrò ń bẹ̀ nígbà tí mo délé mo sunkún kíkorò wípé Sunday tó yẹ kó jọkọ mi rèé o òun àtọ̀gá mi ti ń fẹ́ra wọn ibẹ̀ ni mo ti ronú lọ́wọ́ tí mo sì ń bá Vero sọ̀rọ̀ pé Sunday tó sọ náà nìyẹn olówó wọlé ló pọ̀ ọ̀gá mi lórúkọ yẹn Vero inú ti bí Vero pé just like that small boy na your oga dey friend money no that boy is not my oga that boy na 34 my oga na 32 so ẹ wò ìyá máa ń jẹ́ kí èèyàn gbọ́dọ̀jú orí èèyàn lọ o elédùn à ń gbọ́ ó ní that your oga na 30 what 34 32 so that guy na 34 Zolobua I don't know me call dey judge am if your girlfriend that guy abeg no go there again o e better make that woman see love abeg maybe me you stay with this that Gbénga go change aside so me you go rent house now mo ní 300,000 ló wà lọ́wọ́ mi tí bá ní mo lọ gbalé nísìnyí láyé ìgbà náà àgbàlẹ tó 170 ìyẹn rúùmù torí wọ́n gbowó agreement and commission wọ́n sì gbowó ọdún kan tí wọ́n bá ti gbowó ọdún kan àbọ̀ gan kásá ní 170 ó bá lọ ṣéjì yòókù tó gba ṣọ́ọ̀bù ti wípé mi ò tí ì ṣe freedom mi lè gba ṣọ́ọ̀bù ó ní you know wetin we go do we go talk to your oga maybe you can't do freedom maybe na that one we go do tí yẹn fi gba yàrá wọn lọ I know my husband meet me for here o so your husband na crazy man ó ṣáà ló ń tiẹ̀ kò kókó jìnnà nígbà tí mò ń sóbà lọ́wọ́ tí mò ń sunkún gidi gan kọ́ọ̀lù kan wá wọlé nọ́mbà yẹn look familiar àbí mọ́ mi mọ́ nọ́mbà yẹn tí mo ṣe píìkì ẹ̀ ló ta ló ń sọ̀rọ̀ ó lóun Sunday wo ó ní Sunday kan náà ṣọmọ ló gbóhùn òun ó ní kí ló wá sí lọ́dọ̀ ọ̀gá ẹ̀ mo ní tí mo fi wá síbẹ̀ ó ní òun kò fẹ́ mọ́ ni mo ní mo wá bẹ̀ wọ́n ni ó ní ṣó fẹ́ padà akọ́ṣẹ́ padà ni mo ní rárá ọmọ kò wá bẹ̀ wọ́n kọ́ dáríjì mi ọkọ wọn tí mo bímọ fún ó ní ok mo ní kí ló tẹ́ fi béèrè ṣe bẹ́ẹ̀ náà sí ń fẹ́ ọ̀gá mi ó lóun ò fọ́gá mi o fẹ́ ọ̀gá ibi tí báwo mo ṣe máa fọ́gá ẹ̀ mi ò fọ́gá ẹ̀ o ò fọ́gá mi lọ̀gá mi ń pè é lórúkọ ó lóun ò fọ́gá mi fẹ́ ó ní bo ni mo wà nílé ó ní ṣá lè ríra mo ní rárá o lè ríra o torí Gbénga máa tó dé ó ní Gbénga ẹ̀ náà ni
o fẹ́ fi bọ̀bọ́ ilẹ̀ òun ṣá mi lè ní kó filẹ̀ torí ọkọ ẹni ọkọ tó bímọ fún ni so mi lè ní kó filẹ̀ mo ní kílẹ̀ mi ìbà pé ẹ̀ lè ní kí n filẹ̀ ọkọ tí mo bímọ fún ni ṣé ìbílẹ̀ ni mo sì ń gbé ẹ̀dẹ̀ ní pé ẹ̀ lè ní kí n filẹ̀ tó bá dọ̀là ẹ pè mí a máa ríra àwọn ti gbọ́ bá dọ̀là táìmù o mo ní ẹ ṣáà pè mí ní táìmù máa rí yín òkè o orí pé mi fi nọ́mbà mi pè é ọkọ ẹ ti mọ nọ́mbà mi lórí ti ṣun ó ṣáà wò pé ó náà àtọ̀gá mi ò fẹ́ra ní mi kọ́kọ́ dùn gbígbẹ kan náà bó tó ń pọ̀ gá mi lórúkọ báwo ló ṣe wá ṣẹlẹ̀ mi sọ kankan nígbà tó wá di ijọ́ kejì ojú ìgógógógó ló bá fẹ́ ró bí mo bá fẹ́ rojọ́ lọ́wọ́ níta wà pé you know see that guy ni the guy call me o ó sọ báyìí ó sọ pé wọn àtọ̀gá mi ò fẹ́ra tó ní nǹkan tó dá ó ti ẹ̀dá bẹ́ẹ̀ pé àròbá wọn fẹ́ra ni I wan make you comot for this man house this man you know say as the man be now no even fine again just be like ọ̀rọ̀ no talk like that now wọn ní òkè tó bá ti dọ̀ láti má ti lọ pé àjọ máa lọ ní òkè kò sí problem n ti ṣeun nígbà tó dára ọjọ́ ní mi ò pé mo lè sọ̀rọ̀ tọ́tẹ̀ mi wọlé mi mọ̀ pé Gbénga ti rí mi ń bẹ̀ ó ti padà ó rí mi pẹ̀lú gẹ́yìn ó ti wá padà nígbà tó padà èmi dẹ̀ nìṣègùn tí mo ṣègbà tó máa fi wọlé ó ti mọ tí yó tó tẹ̀ kàn mọ tí yó lẹ́nu lórí time ó ní ṣé bí mi ò rí ẹ àwọn ọ̀tá mi kọ́ ló sọ̀dọ̀ rẹ mo ní ọ̀tá yín wò ló mo sọ̀dọ̀ rẹ ó ní Vero tí mo bá sọ̀rọ̀ ó ní iye wà náà tó túgbé ìyàwó òun ká mo ní Vero kí ni Vero ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wa tó wà mí báyìí Vero ọ̀rẹ́ mi lásán ni akọ̀jọ́ máa ń sọ̀rọ̀ ni ọ̀rẹ́ ẹ̀ lásán ni torí tí mo ṣe bá Vero jà torí kó máa ń bá ẹ jà onírọ́ ni gbàgbé Vero ń bá mi jà tí lójú méjèèjì gan kí lẹ ṣe sí kí lẹ rí ṣe sí mo ní ẹ̀wọ̀ ẹ̀fìn yẹn lẹ̀ Vero ò rí ti yín rò ẹ̀yin náà ẹ̀dẹ̀ má rí ti ẹ̀rù wà ní Vero ò rí tèmi rò kí mi náà ẹ̀dẹ̀ má rí ti ẹ̀rù so oníkó láti máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ̀kí nìkan ṣé ẹ sì ti bí wà láyé dé lálẹ́ ṣé kí kò nílé fún yín máa kò nílé fún yín o máa gbé ọmọ mínísì máa kò nílé fún yín ó lọ́mọ wo ló ń gbé lọ ó ní òbí bí ẹ ṣe gbọ́n mi lọ ó ní ẹgbẹ́ bá gbọ́n mi kò nílé mi kò ní jèrè ọmọ yẹn bó tèmi máa jèrè ọmọ tèmi bí ọmọ tèmi bí mi máa jèrè ẹ ìwọ ló mọ ọmọ tó ò ní jèrè mo ní wò Gbénga ó ti ti ń bá wà láì bọ̀ mi ì sì fẹ́ wà láì o Gbénga ó ti ń bá wà láì bọ̀ mi ì fẹ́ wà láì o ṣáà kò níwájú ẹ wọlé mo lọ sùn mo lọ ṣèkọ tí màá ṣe mo sùn bíbẹ kílẹ̀ mọ́ lójijì ni nígbà tí ilẹ̀ mọ́ bó ṣèkọ tí mo fẹ́ ṣe tán mi ò dáná fowó lẹ̀ tá máa fi dáná ohun owó tó jẹ́ lọ́wọ́ mi 300,000 mi ì fẹ́ fọwọ́ kàn so torí gba 50,000 tó kù nù 200,000 mi ì fẹ́ fọwọ́ kàn yẹn bó ṣáàdì ṣẹ́gun ò tí ì sẹ́ndì owó yẹn tí mo sẹ́ndì sí ìlú ló wà owó mo ní kì í ṣe owó ọ̀gá mi ni bá ní kàlọ́gẹ́ ṣé o pósìtì bẹ̀rẹ̀ o máa lú ẹ̀ ní nà mí ṣé o pé o mọ̀jú kó máa ná obìnrin lọ nà mí ó tiẹ̀ mọ bó ṣe rí ṣá báwo ló ń ṣe rí ó wà lára ẹ̀ ara ẹ̀ ló wà bí wọn ò ṣe múra tó bóun ṣe kúrò níbẹ̀ ni tó ń ṣe kó wájú ẹ̀ tó ń múra ọ̀dọ̀ rẹ̀ òun ní ilé àdúrà sàn ibẹ̀ ló ń lọ wọn ní pé tí Vero bá ṣe tọ́kọ́ wá bá òun bẹ̀ pé àwọn máa lọ pàdé Sunday nígbà tó yá o Sunday bá pè mọ́ bí báyìí ni mo wà ní kò máa bá wa ń bẹ̀ Sunday bá bá wa lọ́dọ̀ rẹ̀ mi àdúrà ni mo bá wọn ṣe irun padà àti ẹ̀dẹ̀ Sunday wọn kéra wọn ti ẹ̀ mọ́ra níbi mítì tó máa ń ṣe mítì àwọn ẹ̀dùsà àti bàbá àjọ ń sọ̀rọ̀ àná olóhùn mọ̀nà pé kìnnì kan àjọ ń sọ̀rọ̀ torí Sunday jẹ́ nìkan tó pé ó popular azin torí ṣọ́ọ̀bù méjì ló dára pọ̀ ọ̀hún ló máa ń fọrun fún yàn kò sí kò tí wọn kì í ṣe fún yàn àní wọn tó fáfá wọn fárun abíyé yàn èsì máa ń kọ́nu ọ́fíìsì ẹ̀ nínú ṣọ́ọ̀bù ẹ̀ ni bá ní òun ò fi ọ̀gá mi o pé kí jẹ́ ká lọ sọ̀rọ̀ bá gbọ́n mi lẹ̀ fún ọ̀rẹ́ fún Vero pé mò ń bọ̀ ó ní go I go take care of your baby go no be that talk o no be that this àjọ ṣe gbogbo àjọ sọ̀rọ̀ àbára aládùúṣepọ̀ àkọjọ sọ̀rọ̀ bá ní kí ló tí mo fẹ́ òun náà mo ní mo ti bímọ kan ó dẹ̀ tí mo pass mi mo ní mo fẹ́ kí pass mi kó máa disturb mi tí n bá fẹ́ ní ọkùnrin kankan torí ẹ̀ mo ṣe rò pé kó má mọ pass mi ọkùnrin tó máa fẹ́ tó ní mo pass mi ni mo ní fẹ́ kọ́ ọmọ mi rìn ní kí n kúrò ní ibẹ̀ yẹn mi fọ́kùnrin tó máa mọ pass mi ló bá ní òfọ́kùnrin tó máa mọ pass mi ní kí lọ́ọ̀dá ni wà tó ọ̀gá mi ó lóun ò fọ́gá mi ó ní ọ̀gá mi àwọn kan jọ ń gbé àwọn kan help ẹ̀ ni mo ní kò ṣe ilé yín lọ̀gá mi gbé ní sùn ó ní ilé òun ló ń gbé o ó ní òun kan help ẹ̀ ni àtọkọ ẹ̀ díẹ̀ lè síta mo ní ọkọ wọn ò lè wọn síta àwọn náà kúrò nílé òun tí wọn náà ń sùn mo kò nífẹ̀ẹ́ ni
torí mọ̀ pé ọmọ tó ní ọjọ́ ọ̀la ni mo nífẹ̀ẹ́ ní tí má fẹ́ bó ṣe wà yìí wàá wà ní ṣọ́ọ̀bù mi wọ́n máa gba ṣọ́ọ̀bù kan sí àwọn máa tó bá ti ṣerun àwọn ọkọ wọn máa ṣe kíní kan àjọ dáwọ́ papọ̀ nítorí ẹ̀ mo ṣe láìkí láti fẹ́ ó ní ìbọn ìgbà tí mo wà nínú ilé lọ́dún máa bẹ ọ̀gá mi ó wá sínú ṣọ́ọ̀bù wọn ó wá pe ọ̀gá mi lórúkọ ńbẹ ó ní òun jù lọ náà òun ju táwà lọ ó ní òun tiẹ̀ mọ̀ pé ẹni tí òun tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ yẹn ni pàtó wá ń ju àdúrà rẹ̀ òun ju táwà lọ kódà ọ̀dọ̀ òun tó tọ́ àkẹ́rù wà ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ sí pé ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ gan ni ò bá kẹ́rù lọ pé kó lọ dúró síbẹ̀ but ẹ mọ̀ ọmọ yìí girlfriend ọ̀gbọ́n ẹ̀ ó sì ń wálé kinní kan pé sọ torí ẹ̀ ní ẹgbẹ́ sí ni pé ká help ẹ̀ ká má jẹ́ kó ọmọkùnrin yẹn pa ní ìwájú máa onírárá o àwọn ò fẹ́ra wọn o ní òkè tẹ́ bá fẹ́ra ìyẹn náà dá pé kó má wọrí pé màá wá bí màá ṣe pé níbọ̀ tí mi ì fẹ́ kókò lọ́dọ̀ ọkọ mi kí wọ́n máa kówó wá sílé ẹ̀ ó ní òtẹ́ ní pé kí n kó wá sílé ó ní nǹkan tí ó rò pé ilé tó ń gbé yẹn ó máa fi táwà lẹ́sibẹ̀ ó máa lọ rẹ́ǹtì ó dẹ̀ ṣe room self contained àbí room and parlour àti wọn lè má rí síbẹ̀ ó ní òun lè má rí sínú room ní òkè kò sí wàhálà ń bẹ̀ àjẹjẹ sọ̀rọ̀ àdìgbà pé máa fẹ́ra ó dẹ̀ ní pé kí n má jẹ́ kí ọmọkùnrin yẹn kó fọwọ́ kàn mí mọ́ kò ní jẹ́ kó fọwọ́ kàn mí mọ́ ó ní òtí ẹ̀ fọwọ́ kàn mí púpọ̀ mú tí ó ní sin ó ní ojoojúmọ́ ló fi ń pe táwà ló fi ń bẹ táwà kó ló wá ń bẹ táwà bá máa ṣépè fún olódì mi ni èyí kó sọ pé ìwọ ló dá lé òun ilé kan tó pé ṣáà ní òkè o pé èmi náà máa aláṣẹ mi máa mọ àti ṣàárẹ̀ aṣáájọ sọ̀rọ̀ ọjọ́ ṣe kinní kan ó lóun máa kíìsì mi ó kẹ́ni bọ̀ mẹ́rin ó kíìsì mi bó ṣe ń kíìsì mi mò ń wò pé èmi sọ pé mi ní èrò ọkàn mi àti ṣòun kí n má parọ́ fún yín mi ò fẹ́ fẹ́ Sunday o mi ò fẹ́ fẹ́ Sunday torí pé first impression tí mo kọ́ rí yẹn ó jẹ́ kí n mọ̀ pé mi ò lè fẹ́ Sunday àjọ sọ rẹ̀ mo ṣáà kúrò bọ̀ mo ti rò pé eléyìí máa yọ mí kó màá ti ọkọ̀ tẹ̀ kó lọ́dọ̀ ọkọ mi náà máa rí àwọn support nǹkan tó wà lọ́kàn mi nìyẹn àti ṣòun mo ṣáà kúrò bẹ́ẹ̀ mo lọ sí ilé ìgbà tí mo dọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn mo bá àbẹ̀rù ń bẹ̀ mo ní kíní pé mo kí àyẹ̀jẹ̀ náírà kó mo sọ ọgbọ̀n tá a bá bọ̀ bẹ́ẹ̀ bó tájọ sọ mo ń ṣọ́ọ̀ṣe ju ọ̀rẹ́ mi yá dresser àti vero so aṣáájú lọ wà lọ sí nígbà tí mo délé inú mi ti dùn kọjá ààyè so ìyẹn tẹ mi ti ẹrú ti ẹrù bó tí mo ní bí mo ṣe máa kẹrù mi ọ̀rẹ́ mi àti yá dresser ní pé kí n máa bọ̀ wá sí ọ̀dọ̀ òun àjọ máa san tún owó ilé san tí ó gbẹ ṣe bí ọmọ kan ni mo bí ní òde tí bí nǹkan kan wípé kò sí nǹkan tó wà ń bẹ pé kí n wá pé bẹ́ẹ̀dì mi gan mo lè gbé sílẹ̀ lẹ́yìn ló ń gbé bẹ́ẹ̀dì òun sí àyèdẹ́sẹ̀kù tó pọ̀ dáadáa kí nìkan ní òkè mo ti gbọ́ mo ní bá fẹ́ lọ mo ní mi ní gbé bẹ́ẹ̀dì bọ̀ mo lè gẹ́ẹ̀tì bẹ́ẹ̀dì bí abìyẹ kékeré tí màá tó máa fi máa sùn omi wá pé bẹ́ẹ̀ jẹ́ kí nìkan so mo ṣáà wà ń bẹ̀ bí tí mo ti wà ń bẹ̀ mo wà ní ọ̀dọ̀ Gbénga ó bá dé ló bá ní olórí burúkú onírìnrànù olórí burúkú onírìnrànù bí ti báwo ìrìn òní gbogbo òṣì tó wà sí Sunday ṣe ló ń gbọ́ o Sunday gbé wọ jáde ní Sunday gbé mi jáde Sunday wo nìyẹn ó ní Sunday wo lé ní wo máa bá yẹ ẹjẹ lé ní ni mo ṣe bẹ̀rẹ̀ ní ẹ pàápàá ó ná mi báyìí ti pé ó ń wá ń wọ́ mi láti torí èmi bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo kàn sá kúrò nílé ni mo sá lọ sí ìta pé ó ṣàlè wá bá mi ń tà bó ṣe bá mi nìyẹn ó kò wọ́ mi ni ó bẹ̀rẹ̀ sí wọ́ mi turururu ìwọ mo máa pa ẹ́ lẹ́ni ni wọ́n máa ṣe gbá kan fún lẹ́ni ni ìwọ kíndé kan ìwọ kòkó bàbá sásùn ìwọ mo ní dúró ná ṣé ní kòkó tí mo ṣe fún ẹ tí ò sọ fún mi ni tí má ṣe ẹlẹ́ṣẹ̀ kan sọ fún mi máa bẹ́ẹ̀ kó má bínú eléjò kan pọ̀ mi ó ní ìwọ o sọ mi di báyìí tán èmi kọ́ mo sọ ẹ́ di báyìí o èmi kọ́ mo sọ ẹ́ di báyìí nítorí ẹ̀ ti lè ló ti gbọ̀n ó nà mí wá ń wọ́ mi kiri báyìí tó pé àwọn èèyàn ló gbà mí lọ́wọ́ ẹ̀ ìbínú ládùúgbò mi mọ ẹni yẹn ṣá ládùúgbò ìbínú pé bó ṣe ń wọ́ mi kiri lẹ́yìn ìbílẹ̀ yẹn kan gbá létí ni ṣé ló kó ní ẹni o bó ṣe ń ná ìyàwó tó ń wọ́ létí ó ní mo ti sọ ara wọn tó ń dún ẹ nìyẹn o ara wọn tó ń bẹ láti ṣe pọ̀ nìyẹn bó dé ní ara wọn tó ń dún ìbò lòun ti mọ ìyàwó ẹ rí bí ẹ ṣe yẹn nù débi pé yẹn nù àná fọ́ lórí yẹn ní ṣé bíbí ṣé ló kó ní ẹni o bó ṣe ń wọ obìnrin lẹ̀lẹ̀ ṣé obìnrin wá jẹ́ kó tó máa fi ṣe kíní kan ni ó ní mo ti mọ̀ ara wọn tó ń dún ẹ nìyẹn pé mú fóònù yẹn gbọgbọgbọgbọgbọ ẹ̀gbọ́n mi nìyẹn àyàn òtí ọkọ píìkì kọ dẹ ìyẹn ní pé tó o bá píìkì kọ lórí wèrè yìí bí ó tẹ̀ sí na àbúrò òun fẹ́ kú ni ìyẹn bá píìkì ọ pé ẹ ló kí ló ṣẹlẹ̀ ó bá ní ẹ wá mú àbúrò yín o ẹ wá mú nísinsìnyí tẹ́bà wá mú mo máa pákẹ́ tó dé ní ó tẹ̀ pé lórí burúkú làbúrò yín yìí àwọn tó ń do àwọn tó fún lóyún ọmọ àlè tó gbé káàkiri àwọn yẹn o àwọn kékeré ni o ti ṣeun ọmọ àlè bíi ti báwo tó ń gbé káàkiri àwọn wo ló ń bọ̀ òun lájọṣepọ̀
àwọn olùfọ́ òun máa pa gidi gan ni òun máa ṣe kíní kan ní ti sùn ọmọkùnrin bá bẹ̀rẹ̀ wàhálà ìgbọ́n òun sọ pé tó bá fọwọ́ kàbúrò òun ẹ̀wọ̀n ló fi ń ṣeré òun àṣàyè wá síbẹ̀ lálẹ́ irọ́ ló pa tó bá dẹ̀ fọwọ́ kàn ẹ̀wọ̀n ló fi ń ṣeré ló bá pè é Sunday náà ẹ ló lórí burúkú Sunday ó fẹ́ ìyàwó mi ó gba ìyàwó mi ó tún fẹ́ gba ìyàwó mi kékeré náà ó fẹ́ fáwọn ìyàwó mi orúkọ lórí burúkú ni ẹ ìdí kan ó tún búyẹ náà ó tún kọ́ ti fún un ó tún pe ọ̀gá mi náà èlò olórí burúkú ọkọ tó fẹ́ Sunday tó fẹ́ ó ti gbà yẹ ó pe ìyàwó mi ó pè é ó gbé jáde ó ṣe gbá ó ṣe wọ bàtà sùn bí ẹ ṣe ní pé Sunday pé àwọn ò gbé jáde lọ wá bí ẹ ṣe kọ́ ti fún mi ọ̀rọ̀ iṣẹ́ àlọ́ bẹ́ẹ̀ mo ṣáà ní kí nìkan tí mo ṣe fún ẹ tó lè tó ògbólè tó ń ṣe fún mi tó ojú mi rí ti pọ̀ jù àti ṣeun kò máa gbọ́ nígbà tó wá yá pé ìwọlé tó tilẹ̀kùn yẹn ó tilẹ̀kùn jẹ́ kí n gbọ́ ọmọ mi jáde ọmọ yẹn ń ké ó sọ pé wo tó bá kú o máa sín ẹ́ ó nù ń bí ẹ́ gbà tó pẹ́ tara ń ta àwọn ẹni tó tún kọ́ sí pé ẹni tó bá dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn ó máa fojú sunkún ọmọ yẹn ní nígbà tí mo bẹ̀rẹ̀ sí sunkún sáwọn èèyàn lọ́rùn tí mo ní ẹjọ́ ẹ bá mi pé jálẹ̀kùn ọmọ òun ló ń ké nu léyìí ẹ bá òun jálẹ̀kùn ọmọ òun ló ń ké nígbà tó máa fi jálẹ̀kùn ọmọ yẹn ti ké ó ti gbé nǹkan parí ọmọ bó ṣe gbọ́ ọmọ wá nìyẹn òun pẹ́ẹ́tì ọmọ yẹn òun lo paracetamol fún ọmọ yẹn àwọn ṣáà yanjú ọ̀rọ̀ yẹn wọ́n ṣáà bẹ́ẹ̀ wọ́n ṣáà ní kóun náà bẹ́ẹ̀ òun bá bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ara wọn tó ti bó òun bẹ́ẹ̀ ó ní kóun wọlé bọ̀ tí kóun má fọwọ́ kankan òun o òun ò dé ní fọwọ́ kankan mi inú ilé àkíyèsọ́kọ ti ìyàwó mo lọ sínú yàrá tí mo máa ń sùn mo jókòó síbẹ̀ mo ṣáà sunkún Sunday pè mí pé báwo ni sí màmá bọ̀ kí òun lọ gba kóun lọ gba hòtẹ́ẹ̀ fún mi kí n sùn mọ́jú mo ní rárá ó ní ọ̀gá ẹ̀gbọ́n ti bá mi fa wàhálà látàrọ pé òun gbé ẹ jáde ó ní tí táwa ló bẹ àwọn fẹ́ra àwọn ni mo ní táwa ṣẹ́yìn fẹ́ táwa ni ó ní òun ò fẹ́ táwa but ṣé táwa ló bẹ òun ò fẹ́ táwa bọ òun mọ̀ kó tó wà ní ọkàn táwa o pé òun kọ́ assistant kókó máa gbé ọ̀dọ̀ òun ní ẹ̀yìn ìgbà tẹ́ bá ti fẹ́ ẹ máa yanjú ọ̀rọ̀ níbo tẹ́ bá ń fẹ́ mi ò fẹ́ wàhálà mọ́ tẹ́ bá ń fẹ́ ọ̀gá mi ò fẹ́ wàhálà mi ò fẹ́ wàhálà yọnu nínú ayé òun ló bá ní pé àwọn ò fẹ́ra wọn pé kọjú sáwọn òun ò dẹ̀ kọjú sí pé kódà ẹgbẹ́ mi gan mọ̀ sí bó ṣe wà ní ọ̀dọ̀ òun pé òun máa fi ilé yẹn lẹ̀ fún a máa sanwó ilé yẹn lọ òun lè máa lọ fi gba ilé mi irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí wọ́n ní bọ̀t ẹ̀yìn náà pé kí n má wọrí pé tó bá dọ̀là a máa ríra tó di òru ó gbálẹ̀kùn yàrá sílẹ̀kùn ìdálọ́ ó ti tilẹ̀kùn látẹ̀yìn ó sílẹ̀kùn àbí ó máa jálẹ̀kùn yín ní ó ṣe àgbálẹ̀kùn pa ó ń gbálẹ̀kùn yẹn ìdálóhùn nígbà tí ó pẹ́ díẹ̀ omi kókó gbálẹ̀kùn mọ́ ó dà pé ó ti gbàgbé sùn lọ sí wọ́n ti kọ́ àga ò sí ní sítírù mọ́ o bàbá sùn lọ sí sítírù ó ṣàsùn síbẹ̀ nígbà tó di àárọ̀ ọjọ́ kejì mo múra fọ́mọ mi mo jáde lọ bá ọ̀rẹ́ mi yẹn pé ọ̀la mò ń kó bá aṣọ́jọ ẹ̀rọ mi náà jẹ́ gbà mo kó lọ nígbà tí mo kó débẹ̀ mo bẹ̀rẹ̀ sí ń gbé bẹ́ẹ̀ ara ọmọ mi ò wá yá ara ọmọ òun ò wá yá ara ọmọ òun wá ń gbóná ara ọmọ òun gbé pé kí ló wà lè ṣe ọmọ yìí kí ló wà ṣẹlẹ̀ sí ọmọ yìí òun gba hospital lọ àwọn ọjọ́ mẹ́ta lọ hospital wọ́n pè kò yọjú wọ́n pè kò yọjú hospital yẹn lòun wà tóun ti rí pé òun lóyún mo lóyún kẹ̀ oyún tí mo ní yìí Sunday ò gbọdọ̀ gbọ́ torí Sunday ló dúró pa nígbà táwa padà délé padà mo ṣáà rí pé ẹnìkan pè mí hello àwọn fẹ́ rí mi ta ló ń sọ̀rọ̀ bí àgbàlagbà ni mi ì mẹ́ni rí oníṣẹ́ bí Bùnmi ló ń sọ̀rọ̀ mo ní Bùnmi ni wọ́n náà fẹ́ rí mi ẹ fẹ́ rí mi ti báwo mi ò mọ yín rí ó lóye wá important àwọn fẹ́ rí mi ok kí n ti ní ìṣòro káwọn gbé fóònù fún ẹni tí mo mọ̀ bá gbé fóònù fún ọ̀gá mi ìyẹn Táwà hello ọ̀gá ẹ̀ ló ń sọ̀rọ̀ Táwà ṣé ẹ̀yin náà ẹ̀yin lẹ́kọ̀ọ́ mi ẹ̀yin kọ́ lẹ́kọ̀ọ́ bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n láwọn kọ́ wọ́n ní ìyá àfẹ́ àwọn ni bí ẹ̀gbọ́n àwọn mo sọ pé ọmọ wọn wà lọ́dọ̀ ẹ̀ gbogbo àti fẹ́ wà lọ́dọ̀ ẹ̀ wọ́n ní òun ló pè mí òun ló bá mi sọ̀rọ̀ ok jọ́ òdì kí wọ́n á rí wọn wọ́n ní kí wọ́n á rà wọn tó bá ti dọ̀la nígbà tó jọ́ kejì mo bá gbéra mo dẹ́dọ̀ ìyàfẹ́ wọn bọ́gà mi sì rí mi ó kí mi ó ṣe gbẹ ẹ̀fẹ́ wọn á pè mí jókòó mo jókòó wọn wá ń pè nọ́mbà kan ṣáà ń pè nọ́mbà kan ní à pé mo ń gbọ́ ní ẹni náà gbọ́dọ̀ wà lórí ìjókòó
ṣé kò sí wọ́n ní kò sí nǹkan kan mo ti gbọ́ ó ní ara ọmọ mi láti jọ ọ̀gá mi náà wọ́n gbọ́ sí pé àwọn bàbá kí mi bò nǹkan táwọn ṣe lọ́wọ́lọ́wọ́ nígbà yẹn nígbà tó yá tó pẹ́ díẹ̀ o Sunday náà dé gba Sunday dé ó jókòó wọ́n bá ní Bùnmi mo ní ìyẹn tó jẹ́ ìyáàfẹ́ wọn Bùnmi mo ní yes Bùnmi mo ní yes etí ẹ̀ mélòó mo ní méjì kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ ni gbogbo nǹkan tó wà láàrin wa àti Sunday àwọn fẹ́ kó stop ẹ̀ Sunday ní ẹ ṣe máa ní kó stop kó tó wà láàrin mi àti ẹ̀ ẹ ṣe máa ní kó stop kó tó wà láàrin mi àti ẹ̀ akẹ́kọ̀ọ́ ṣé èmi àti táwọn ṣé èmi àti ẹ̀ fẹ́ra ni ṣé wọ́n máa ń ṣoore bóṣúdì ni táwọn ìwé ẹnu déètì náà fẹ́ra wà náà. mo ní okay ma àwọn fọlọ́ ṣojú Sunday làwọn ti ń sọ yìí o wọ́n lọ́dà mi àti Sunday kí n stop ẹ̀ o mo ní okay ma ọkọ mi ní kí n lọ fèsì kí n fi Sunday lẹ o mo ní pọ̀ tí wọ́n kí n fi Sunday lẹ mo ní mo ti gbọ́ àfilẹ̀ ọ̀gá mi bá ní Bùnmi mo ní ma Bùnmi mo ní ma àtijọ́ tí mo ti mọ̀ ẹ́ mo ti ń pa mí lẹ́kùn wọ́n fẹ́ bẹ́ẹ̀ fi Sunday lẹ o mo ní mo ti gbọ́ màá fi Sunday lẹ wọ́n ní kó táwọn kò fẹ́ sọ fún mi nìyẹn ní òkú sójú sáà ni ẹ ṣe máa ní kó fi mí lẹ̀ òkú sí kò tẹ pè mí fún nìyẹn mo máa ṣoore dáràn láyé mi o mo máa ṣoore dáràn láyé mi o ìyẹn ìbá sọ pé o ṣoore dáràn tí ò bá lájọṣepọ̀ ni tí ò bá lájọṣepọ̀ wọ́n ní àjọṣepọ̀ àjọṣepọ̀ táwà ó sọ bó ṣe láàrin mi àti ẹ fún wọn ni do we both agree on dating ourselves ó kàn ṣe kí ni ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ mi Bùnmi ṣé mo bá yín dá sọ̀rọ̀ yín rí nípa títí ọkọ tó o fẹ́ tó o bímọ fún táwà náà lẹ́bi ń bẹ̀ torí táwà ló sún ẹ sí i ká ní gbàrà tí táwà ti rí ẹ pẹ̀lú ọkọ ẹ̀ tó ti mọ nǹkan tọkọ òun ṣe ó mọ nǹkan tọkọ òun ṣe kó tó ní kó máa lọ bọ́kọ òun ló máa bẹ̀ kó má bínú fún yẹn bó ní títí Sunday yìí bí Sunday ò bá ní fẹ́ táwà ìwọ kọ́ ló máa fẹ́ o ó wá ọkọ ẹ̀ síwájú àwọn kan ní káwọn sọ bẹ́ẹ̀ fún ẹni